la mọ̀ ń sọ lọ́wọ́ máì tí ì lọ ọ̀rọ̀ àgbà fún tèmi. ẹ rí gbèsè náà pọ̀ ọwọ́ mi lọ́rùn ọmọ èké ara mi. ànígbà mò ń ṣe 25 years anniversary èmi àti Bọ́lá bọ̀lì ń tí àwa sunkúnjọ́ kan tán báńkì wọṣọ dúdú wá wọ́n wọ kóòtù dúdú ẹ bá ti rí ẹni tó wọ kóòtù ń tàbá ń ṣàwọnú yàrá ni ẹ pé mo ti travel. wọ́n tó bíi 8 wọ́n sáfún lákàmọ́ ọ́fíìsì lórí ọ̀rọ̀ gbèsè yìí náà ni o. ẹ̀yin ọ̀rọ̀ yìí bí ṣe ń lọ yìí ẹ̀yin rẹ̀ ọ̀dá o ìjọ yẹn làyà wá já jù àyà wá já ẹ̀yin rẹ̀ ọ̀dá o. management fẹ́ take final decision lórí collateral security. sẹ́ẹ̀rí nínú gbogbo báńkì láyé ọlọ́run ò ní jẹ́ kí first bank ó jóná báńkì elérin ọlọ́run ò ní jóná láéláé wọ́n dà á pọ̀ ẹ̀yàwó báńkì gbà lóde ìsìn wọ́n ti palẹ̀ dúkìá olúwẹ̀ mọ́ ó ti gbàgbé pọ̀ wáyé rí. wọ́n lọ́ra ẹ̀ ńgbọ̀ ya gbèsè ń kún gbèsè ńgbọ̀ ya wọ́n tiẹ̀ tún ọ̀dà àti stọ́ọ̀pù gbèsè ẹ̀ sáti ẹ̀sán tó wà lẹ̀. báǹkì dáadáa ni báǹkì yẹn mi wá láti promote wọn ò torí ń gbowó lọ́wọ́ yín o owó tí mo yá mo ti dá padà o. ọwọ́ akẹ́mi àti Bọ́lá Bọ̀lẹ́ntìn àwa bẹ̀rẹ̀ sí ní sunkún mo ní Bọ́lá Bọ̀lẹ́ntìn tí wọ́n bá ilẹ̀ pépà mọ́lé mi tí wọ́n laago wájú ẹ̀ mo ní màá ṣe bí ọkùnrin wọ́n ní bò lọkùnrin ṣe é ṣe mo ní ẹ sì ń ṣe bí ìmúgùn mọ bógun mọ́lá ṣe mọ bẹ́ẹ̀ gbogbo àwọn jagunjagun Ìbàdàn tí wọ́n máa ṣe bí ọkùnrin mo ní màá ṣe bí ọkùnrin. aláàjì yun kọ́kàn o aláàjì yun kọ́kàn o lọ́ba di pé tọ́ba wá lé mi lásùn bá àgọ́ bíi 10 yàrá sọ̀rọ̀ yóò rí i pé mo rẹ́rìn kó tó kúrò lọ́dọ̀ mi mo ní ṣe bí ọkùnrin ni wàá lago níbi gbogbo ayé ti ń gbé mi gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ wọ́n á níwájú ilé mi wọ́n á gbé kinní kan. mo ní wọ́n mọ obituary ó wà lẹ́gbẹ̀ẹ́ kan pósítà báńkì ó wà lẹ́gbẹ̀ẹ́ kan yàrá. mo ní tí wọ́n bá pé kí n lọ́pọ̀ ọkùnrin yìí gbèsè lọ́pọ̀ àwọn pé ọ̀run re ní lọ. Bọ́lá Bọ̀lẹ́ntìn ní òtó bẹ́ẹ̀ ó sàm ti mí lọ́kàn balẹ̀ ẹnìkan gbà táwọn ń ṣòwò pákó ẹ̀ ó jẹ́ owó tó jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run bá san ni nǹkan kan ìgbà wo. èmi àti Bọ́lá Bọ̀lẹ́ntìn ọwọ́ àkù mi ó kò ń olódúró bí ọmọ ìyá mi jọ náà. ní Yínká Ayéfẹ́lẹ́ bá pè mí bọ́dà ẹ gbọ́ kí lẹ wá débi gbèsè báńkì kí lẹ fẹ́ fi san tẹ̀fi lọ́ọ́ yáwó. mo ní mo ṣe yanu o ó ní as a good businessman ó lè yàn máa ń try rẹ ó ní ṣùgbọ́n problem tẹ́yìn ní ni pé n tẹ́ fi target yẹn ó ní wrong failure business lẹ́fi sí i oníṣàṣàlù lórin tí ò ti ní studio ara rẹ̀ ní ìsìn pé wọ́n kàn òun ti parí iṣẹ́ wọn lé wọ́n kàn rárá gbé nítorí bá kù lọ studio pé wọ́n bá wọn mix ẹ̀ papọ̀ bó o láṣẹ àṣẹ báyìí Yínká Ọlọ́run ní bà nǹkan rẹ̀ jẹ́ nínú oore tó ṣe mí láyé olómú àbá wa wípé bọ́dà ṣé bẹ́ẹ̀ mọ̀ èèyàn mú ní bẹ́ẹ̀ ni ó ní ẹ pé gbogbo àwọn olólùfẹ́ yín àwọn tẹ́ ẹ mọ̀ ó ní ẹja ṣe ẹpẹ́ ìsọjọ́ òbí mo ní ọjọ́ òbí ṣé wọ́n ń wà lọ́ǹtì ara mi ń bẹ̀ ní àbíbò tí n bá ń sọjọ́ òbí ó ní kí làwa á lè ṣe Bọ́lá Bọ̀lẹ́ntìn kàn náwó ni ó ní ìṣùlẹ́yìn ìbejì ó ní aláàjì ẹ̀sìn ní kílẹ̀ lè ṣe ń tẹ́ ẹ lè ṣe pọ̀ ẹ ṣe 25 years ẹ anniversary tẹ́ ẹ bẹ̀rẹ̀ lóní ṣe tó ti tó 20 years tẹ́ ẹ bẹ̀rẹ̀ mo ló ti jù bẹ́ẹ̀ lọ akànṣá ronú àjókòó àròdéètì kan náà ni. wọ́n ní ìta ló ràn níṣẹ́. àròdéètì kan náà ni 25 years anniversary ńgbà náà mo ti ju àsìkò yẹn lọ. ẹjẹ́ àpè ṣé ká pè lógún ọdún kéré o gbogbo àwọn ọmọ kéékèèké tí wọ́n jọ bẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ eré tí wọ́n bẹ̀rẹ̀ presentation lẹ́yìn mi wọ́n máa fi ojú wò pé gbà kan náà lájọ bẹ̀. ṣé àpè lọ́gbọ̀n ọdún wa ni ó yẹ kí bàbá ẹ̀ ó ti rìtáyà ẹ mọ̀ pé lọ́gbọ̀n ọdún aláàjì ẹ mọ̀ pé ọgbọ̀n ọdún pọ̀. a máa dá kẹ́yìn ọ́lá adviser o Bọ́lá Bọ̀lẹ́ntìn ni ọmọ ṣáájú ni ọmọ fọwọ́dù kò kúkú níbi tí ń lọ
lẹ́yìn Friday Saturday ní màá léré wọ́n bá ti parí eré rẹ̀ tán yóò tún resume lọ́dọ̀ mi. ọ̀rọ̀ ààyè fún mi púpọ̀. ọba ní ẹjẹ́ á ṣe 25 years anniversary. àbá pé Yínká lọ Yínká á ṣe 25 years ẹ̀ oníkẹ́lẹ̀ ń wò ẹ lọ tẹ invitation ẹ fọkọ mi sí màá wá. tó tiẹ̀ kọ́kọ́ fún wa ń gboyà ná balabalabala. àwòwò àgbà ọ̀lù làwọn èèyàn bá ń dìde fúnràn lọ́wọ́ n ò lè gbàgbé láéláé mú ìdí nìkàsálí wà lára ẹni tó dìde ìrànlọ́wọ́. ṣùgbọ́n kàn wá ò tí ì balẹ̀ ohun tí ọjọ́ tèmi àti Bọ́lá Bọ̀lé ń tẹ̀lé Èkó kí la lọ́ọ́ ṣe lẹ́kọ̀ọ́ a lọ bá Barrister wípé mo fẹ́ ṣe 25 years anniversary ṣé ẹ wà. wọ́n gbàgbé ìbọn lọ. bí Barrister ní pẹ̀lú ògo Ọlọ́run jẹ́ kẹ́mi wá wà máa wà ń bẹ̀ pé Barrister fún wa ní 100% assurance yẹn lásán Bọ́lá Bọ̀lé ń ti wojú mi abọ́wọ́ ó ní bàbá ẹ ti san gbèsè. Ayọ̀dé Ìbàdàn ni láti Èkó tá à ń jó tá à ń yọ̀ Barrister náà lẹ́wà ń pé wọ́n ń bà á ló kọjẹ́ Barrister tí ò gbowó lọ́wọ́ mi ń jọ́nà tó pé n tó wù mí mo fún àwọn abè pé ẹ lọ́ọ́ fi yanjú nsúmẹ́ǹtì tó sì ṣe dáadáa sí wa ara Barrister ọ̀yá ó wà nù kọ̀ bá ọ lé níjọ́ mò ń ṣe 25 years anniversary èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí tí mo bá wà nù nira tó tó bẹ́ẹ̀ ń lè jáde lọ bẹ́ẹ̀ nìkan kan sí nǹkan kan wà láì tà láì súnmọ́ bí láì kódà kéèyàn gbé mílíọ̀nù lẹ̀ ń lè jáde ìnira náà pọ̀ tèmi náà mọ̀ pé ìnira yìí pọ̀ nígbà Barrister wà lóòtẹ́ẹ̀lì bí wọ́n ṣe ń mí túpe ẹ rí wípé àdéhùn lọ tẹ̀lé. lọ́sọ̀gbà yìí láàláyé. láàrin ṣé ní hòtẹ́ẹ̀lì tí wọ́n dé sí láàrin wákàtí méjì ní nọ́ọ̀sì wà wọ́n àbí mo parọ́ ni tí ń tọ́jú wọn. ẹnìkan ò bínú rárá. láàrin wákàtí méjì ni wọ́n dè fún pamọ́ wọn lápá ẹni tó ṣe bá ń fún mi kọ́ wá kú kí n wá gbàgbé ẹ̀ kí n bá gbàgbé ẹ̀ ọba tó ní ẹ̀mí mi mo fi búra òun tọ̀ ń jìyà ń jọ gbéǹde àlùkẹ́ àmọ́. ṣùgbọ́n bí nǹkan bá ṣe rí ẹ̀jẹ̀ aṣọ ẹ má mọ̀ gbé èèyàn kọlu Barrister mọ́ bẹ́ẹ̀ náà lẹ fẹ́ gbé Wasiu Ayinde kọlu Barrister. Barrister wá o ọkọrin labari owó ngbà ó di Monday rẹ̀ Sunday la sanifásitì ngbà ó di Monday rẹ̀ Bọ́lá Bọ̀lé ní ti adviser ti Jídélé mi. Alhaji Olootu ó ní ẹ má fowó ìgé fún ẹran jẹ ọ yá ní báńkì afárá abagbéra kí ló sì fà á tí Bọ́lá Bọ̀lé ti fi di eegun tá a so má já lọ́rùn èmi àti ẹ̀ ń lọ ilé akéde ńjọ́ kan ó ń sì mí lọ bá sọ̀rùn ilé akéde àwa gba ọ̀nà ẹ̀gbẹ́ ilé ààrẹ Àríṣekọ́lá yẹn à ń gba bẹ́ẹ̀ bọ̀ a fẹ́ jáde níbi ọ̀nà Olúwo tá a fi lọ lè jábà sọ̀rùn àwa níbi kọ́nà ibi kọ̀rọ̀kọ̀rọ̀ kan àwa ará àwọn ọlọ́pàá wọ́n ń kẹ́rù jáde èrò pọ̀ níwájú ilé ọ̀hún Bọ́lá Bọ̀lé ń tìbá ní ìjà dó ká gbọ́ ń tó ṣẹlẹ̀ bí ìgbà tọ́lọ́ ń fẹ́ fi fíìmù hàn mí bàbá ń bá bú ẹkún àgbàlagbà ó ní ẹ gbà mí ó ní iye báyìí ni mo yá ń báńkì ó ní mọ̀ pé wọ́n ti lọ gba kóòtù wọ́n ti lọ gbàdájọ́ lẹ́yìn ìhùn mo gbójú sókè báyìí mi àti Bọ́lá Bọ̀lé ń tì ń wúra wa kíní ń sọ pé tí ó ṣẹlẹ̀ sí ọ ní tó o bá lọ lè sanwó báńkì wàláì tàláì súnmọ́ bí láì bíi pé kéèyàn méjì ọmọ ṣe 419 kíkan wá kúnnú wọn kí wọ́n wá mọ̀ ṣe wá sí pé 419 ọ̀dà bọ́ọ̀ bá jáwọ́ kú òun bẹ́ẹ̀ ìtí ọ̀pá wọn náà nù. àwa wojú ara wa Bọ́lá Bọ̀lé ti la dáràn mọ́ la dáràn ọ̀ràn gidi la dá mo lé mi ọ̀daràn mi ó sì bí ọkùnrin ni o. ẹ ti dájú pọ̀ Alhaji ẹ ti dájú pọ̀. mo lórí fíìmù. ẹni abínibí ti ń dà ọ́. eré ni àwàdà ni lẹ́yìn ìgbà yìí Barrister wá ṣeré fún wọn mẹ́ ó ṣeré fún wa tán àrí owó béèyàn ṣe máa rówó Yínká Ayéfẹ́lẹ́ wá Saheed Òṣùpá wá gbogbo wọn wá ń jọ náà wọ́n sì daṣọ àṣírí bò mí Bọ́lá Bọ̀lé ti wá bá mi láàárọ̀ ọjọ́ kejì agbéra àfàrà òdì báńkì níjọ́ náà la san gbogbo owó tó wà ní báńkì àgbàwé ilé padà ẹ̀ṣẹ́ òṣà àlùbáríkà bàbá mi o àdúrà yẹn gbà ọ́ mọ̀ á wo orígun mẹ́rẹ̀ẹ̀rin báńkì tí àtìrandíran mi Ọlọ́run má jẹ́ ń yáwó báńkì mọ́ o. pé èèyàn bá fẹ́ láyé hypertension dáadáa
àwọn kan tiẹ̀ tún wà ní ìsìn ọ̀kadà wọn fi ń palẹ̀ èèyàn mọ́ lójú títì tó ti gbọ́ tàwọn eléyùn ní dákọ àwọn ìyàwó orí fóònù ìwọ náà wò ó rí fíìmù wò sórí kí wọ́n tó gba kinní rẹ̀ ọ̀ kọ̀kọ́ kọjú sí kámẹ́rà wọn ó pè gbójú òkè gbọ́rùn òkè gbé kinní kan òkè fàdírẹ́sì lé rẹ̀ sí ibi tó ti ń sanwó nẹ́pà nkankan tí wọ́n bá gba gbogbo ẹ̀jọ́ tán ọ̀ rò pé orówó fà ní níjọ́ tí wọ́n bá yáwó lọ́wọ́ wọn tí wọ́n bá yẹ kó dá padà tó dá padà ó rí fíìmù bí mo ṣe bọ́ lọ́wọ́ báńkì ó ní mo bí ìdí ara mi lé lórí dòní ọlọ́run tí mo sì wálẹ̀ mọ́ látijọ́ náà ẹ wá ní gbàgbé bọ́lá bọ̀ léńtì bọ́ bá gbàyàwó mi tíyàwó náà bá ń bímọ fún tí wàláì mo lè lọ bí ìkómọ rẹ̀ kọ́ gbàyàwó ilé mi kí ìyàwó nǹkan wá bímọ fún tó bá pè mí síbi ìkómọ mo lè lọ torí níjọ́ tí àṣírí fẹ́ tú ọ̀dàṣọ àṣírí bò mí ẹsẹ̀ kí tiẹ̀ ní bọ́lá bọ̀ léńtì ẹsẹ̀ kí ló pọ̀ sí ọ. tó dá gbòǹgbò tó dé wéko ẹ̀. ẹ wá ń pé wọ́n ń sọ̀rọ̀ Barrister wọ́n ń ṣe gbà bọ́lá bọ̀ léńtì ẹ̀ máa bọ̀ mo fẹ́ fi ọ́ jẹ́rìí nǹkan kan àwọn orin àìlọ́ ọmọ wúrà kan tó ti kọ́nù láìfù tí Barrister tó fi ṣe rẹ́kọ̀dù kìí sàṣẹnu mi lẹ ti gbọ́ òun fújì lẹ́ni tí ọkọ̀ yìí bá ń gbóhùn òkè bá ń kọ bíi fáàsì kan àbí méjì ń bẹ̀. òkèrè rẹ mo wá mo gbóhùn ajíkọgbà èdè òǹjìkọgbà lóru ọ̀fẹ́rẹ́ kílẹ̀ ó mọ́ mo wọlé mo mẹ́wù mi hàn mo rẹ yẹn lé níṣẹ́. ẹgbẹ́ fídíò sójú rẹ̀. bàbá kò rí àdídùn wá bà mí nílé ẹyẹlé mọ̀lẹ́ ẹyẹlé ń jáde nílé ẹyẹlé ó ń fòlọ́. mo lọ skoda. ó délé ajíkọgbà èdè ó gbà pa kò rí àdídùn ló bá darí wálé. ìrọ̀lá ńlá kàfíwówó ìyẹn ti dé Nàìjíríà tẹ́lẹ̀ ọjọ́ pé mọ́mọ́ mú mi lóhùn jẹ́ ń forin ṣe tèmi ìtàn ọlọ́dẹ pẹ̀lẹ́jọ nínú igbó. ẹni ta ló lórí un. Àyìnlá Ọmọwúrà ló ní. sọ wa tán. láìfù rẹ̀ ń bẹ lọ́wọ́ mi. ẹ wo ó tilẹ̀ ti dá a bẹ́ẹ̀ ẹ má jẹ́ àmọ́ pé kinní kan pé ṣé ẹ dákun bẹ́ẹ̀ à bá sọ̀rọ̀ ẹ̀ lórí rédíò pé ọ̀pọ̀ nínú láìfù tí Ọmọwúrà ṣe ní Barrister fi ṣe rẹ́kọ̀dù ṣé ìbanilókọjẹ́ kan wà ń bẹ̀. àwọn tó tiẹ̀ sọ eléyìí ò mọ tí wọ́n ń sọ ni. ẹ jèrè. Alhaji Sikiru Ayinde Barrister fún rẹ̀ nínú orin rẹ̀. ó ní fúkàntà mi di fún mi ní Fuji sound. ó ní Fuji olómú gúdúgúdú aró àpàlà gbogbo orin oríṣiríṣi ní nǹkan. ó ní mọ̀lẹ́gbẹ́ tí Fuji yọ mọ̀lẹ́gbẹ́ tí aníkúlákọ́ mi aníkúlákọ́ mi afẹ́lẹ́ aníkúlákọ́ yọ mọ̀lẹ́gbẹ́ tí Àyìnlá Ọmọwúrà lọ mọ̀lẹ́gbẹ́ tí olóòlẹ́gbẹ́ tí ebi ní sọ̀ọ́bẹ yọ olóòlẹ́gbẹ́ tí anybody yọ. ọ̀tán. so àwọn náà dẹ̀ kọrin. irọ́ tí mo pa ta ló mọ orin wá sáyé o. máa lọ kò sẹ́ni tó mórí wá sáyé. àwọn eléyìí. ta ló mọ orin. ó ti dẹ́gẹ̀ bí ìgbà tó wà lórí stéèjì ọkàn rẹ̀ á balẹ̀ Bọ́lá Bọ̀lìntì ní tó ń bá wà lórí stéèjì bí ìgbà tí Tinubu bá wà lásọ̀rọ̀ kìíní bó ń bá ní kéèyàn fínísì yóò fínísì ọlásẹ̀ búkú kan ti wà lára òun. ìgárá yìí pọ̀. nígbà ayé Ànábì òjíṣẹ́ ni wọ́n ti ń kọrin àwọn èèyàn gidi. gbére. àwọn Fásásí pẹ̀lú Muyideen wọ́n ń kọrin ìyẹn Ànábì mà ní tiwọn. ẹ̀bùn Ọlọ́run lókè tààlà adélé ayé àwa wà wò kọ orin ní. kábíyèsí Ọlọ́run. nílé Àyìndé ní mísì tíátà mi Àyìndé níbi tó rin gbé tí mi ní kò tá à ń fọgbọ́n mọ́ orin tó gbafẹ́ orin tó gbójú owó àwa la ní. dídí. so Alhaji Barrister ti sọ. Barrister ti sọ nígbà ayé ẹ. wọ́n ti sọ nígbà ayé wọn. gbogbo ìdánibọ̀dì ń wí yẹn kálukú kan sọ tẹnu ẹ̀ ní. nígbà ìpẹ́ tó lórin gan ti sọ wípé Fuji music. ta ni mo nífẹ̀ẹ́ sí jù láyé tí. Alhaji Sikiru Ayinde Barrister ni o tí yẹn bá sọ. lójúmọ́ gbogbo ìgbà tí wọ́n máa sọ. tí yẹn bá sọ Alhaji Barrister láìda lójú yẹn. gbogbo ìgbà wọn máa sọ Kùránì kalẹ̀ ńlẹ̀ mi tà là máa tọrọ fún. ṣé mo pe táìmù tẹ́ ń sọ̀rọ̀ tàbí sanifásù. ẹ mọ dúró àdúrà tàṣe fàlàjì Sikiru. ọ̀tán. ìpè sẹ́wọ̀n pẹ́ pa ńjọ́ náà la ní kí wọ́n lọ ra àgbo. ó dé o ẹ̀ tí ọ̀ láṣìírí tí yọ ọmọ bẹ́bẹ̀ skautu lórí lójú afẹ́fẹ́. ìgbà bí Barrister ti ń ṣe dẹ̀gìdẹ̀gì ń ní jámi láyà pé. ìjọ ta lọ bá wọn ní Channel 8 tí wọ́n ń ṣeré oní marriage.
afẹ́ sọkún dé Ṣàgámù bàbá yìí ǹjẹ́ nǹkan ò ní ṣe wá báyìí mo ń pé Bọ́lá bọ̀ lè ń tìjà àdáràn báyìí. àmọ́ pọ́lọ́hún ò ní jẹ́ bàbá yìí ọ̀ wà lágbára Ọlọ́run. a pe aláàfáà tí ọba yé yín ẹgbà sírí lẹ́ni mo pe aláàfáà lọ́tọ̀ tí wọ́n kó Kùránì jọ àwọn ọlákẹ́rẹ́ àwọn tí wọ́n ṣètò àwọn aláàfáà tá a pàgbò Barrister nǹkan kan gbọ́dọ̀ ṣe Barrister pé kọ́ndíṣàn tí mo bá làájì ní NTV8 mo rí i pé bí wèrè ìyẹn bá rí Barrister ǹjọ́ náà ìyẹn mọ̀ pé wọ́n síìkì nígbà tá a wá sọ pé bàbá ǹjẹ́ sì lè wéré wa nǹkan kí ló wí. lágbára lọ́wọ́ Ọlọ́run máa wà lágbára lọ́wọ́ Ọlọ́run a kì í dájọ́ ọ̀rọ̀ káyẹ̀. kábíyèsí olódò a kì í dájọ́ ọ̀rọ̀ káyẹ̀ ṣe gbọ́ báyìí. ẹlẹ́tẹ̀wọ̀n lọ́rùn bí o bá ṣàfojúdi. níjọ́ Barrister wá dé tí a gbé wọn lọ sí hòtẹ́ẹ̀lì kan tó wà lọ́nà ring road nbí kọ́mọ́ dàbí ìpolówó tá a gbé wọn lọ bẹ̀ kí ni condition bò kí ni ẹ sọ níbẹ̀ pé alájẹ ẹ tóbi lọ́wọ́. mo ní alájí mo ní ẹ tóbi lọ́wọ́ bàbá o. pé tí bàbá pé náà alájí sọ fábẹ́ náà ń dá aṣọ àǹkárá yẹn ni mo wọ̀. bẹ́ẹ̀ ni. àwa fẹ́ lọ ibì kan. alájí wa ní tàbá ti dán pé mi ní kọ̀kọ́ sọ̀kalẹ̀ kí wọ́n rò pé mi Barrister mu ní àá. alájí dẹ̀rẹ̀ bọ́ ṣe ń kúrò ẹ̀ náà yóò máa ṣàwádà ni. ọ̀pọ̀ jù. èèyàn dáadáa alájí Sikiru Ayinde Barrister wà láìtàláì. èèyàn dáadáa níjọ́ ta lọ bá wọn lé gan ta lọ sọ̀rọ̀ kínní fún wọn gan ẹ rí i pé wọ́n ṣe dáadáa pẹ̀lú wa náà jọ náà wọ́n ṣe déyẹ dáadáa ni wọ́n o. Barrister tún wá sọ nǹkan kan a tún wá pé gbígbín ní ìṣe ń lọ yìí lẹ́yìn NTV8 wọ́n á pé bàbá ǹjẹ́ bó wàá ní kínní báyìí ó ní pẹ̀lú ògo Ọlọ́run ó ní mò ń travel o mo fẹ́ lọ tọ́jú ara mi o ó ní màá ṣe pati ẹ̀tọ́ kí n tó lọ. ó ní mọ́ṣáláà ó ní máa wá wọn dẹ kọrin míì láyé wọn gbé máìkì míì lẹ́yìn ẹ̀. nígbà tí wọ́n lọ tí wọ́n dé afẹ́ lọ rẹ́ nìkan ẹnìyẹn wá lóun ti jáde wọ́n ní tọ́ bọ́lá ọba tún kàtúwú láyé. bẹ́ẹ̀ ni ẹnìkan kọ́ Muideen Kasali ló lóun kọ́ gbà wọ́n lálejò èrò wa pọ̀ lọ́dọ̀ aláàjì sọ̀kan sọ méjì nígbà tá a rẹ́dì bí aago 2 sí 3 lọ́sàn-án ẹni yẹn bá ní òun tún lápọ̀mẹ́ǹtì òun fẹ́ lọ mú fúláìtì lẹ́kọ̀ọ́ àwa ni tó bọ́lọ̀ngàn bá kọ àtórí àjẹ́ pé àtórí ibi tí ara ti ń fún mi nìyẹn kọ́lọ́mù. onítọ́lọ́wọ̀n ò bá kọ àtúnrí. kábíyèsí Olódùmarè. Alhaji Barrister dẹ ìyàwó púpọ̀ jù. owó tí ẹ ná lé mi níjọ́ tí ẹ wá ń kọ́.